afa Oniqurani afa náà jáde ó ṣe program ọ̀sìn mo wá rí àwọn èèyàn kan tí wọ́n kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mo mọ̀ wọ́n kódà mo mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n Ọlọ́run kò ṣàánú wa. Ẹni bí ló pọ̀jù nínú àwọn èèyàn àtònílára ẹni bí àtònílára àwọn ẹ̀dá kan wà nínú ayé kò sí tó lè ṣe láyé yìí ó lè ṣe dáadáa lójú wọn bó ṣe dáadáa kàkà kí wọ́n fi dáadáa san dáadáa fún ẹ wọ́n dẹ̀ tó mọ sọ̀rọ̀ tí ó dá nípa ẹ̀. Ìgbà táwa ti dictate tá a ti mọ̀ pé báwọn èèyàn ṣe rí nù almutalawinu làwọn èèyàn almunafiku wà almutalawin aláwọ̀ méjì ẹlẹ́nu méjì òun láyé wọ́n á rí ẹ wọ́n á sọ yìí tó dáa bó o bá sí ń bẹ́ẹ̀ wọ́n á sọ nǹkan mi lẹ́yìn rẹ̀. ẹ jọ̀ọ́ bá mi share program yìí dáadáa àfọ Oniqurani part 2 tí mo bá tó bá ṣe díẹ̀ mo lè má ráyè ṣe program yẹn mo lè má ráyè sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ àmọ́ tí n bá sáré sọ báyìí bí àfọ Oniqurani náà ó ṣe parí program yẹn sí ni ó ṣe wá parí ẹ̀ náà ni wọ́n sẹ́ndì kíní yẹn sí mi wọ́n wá sẹ́ndì comment wọ́n mú comment àwọn èèyàn kan wọ́n mọ̀ jẹ́ wọ́n wá sẹ́ndì ẹ̀ sí mi láwọn tí mo mọ̀ táwọn náà dẹ̀ mọ̀ mi ṣùgbọ́n problem tí ó nìyẹn o wallahi problem tí yẹn nìyẹn torí pé gbogbo tí a bá ń ṣe láyé kí ẹ máa ṣe torí tọ́lọ́ má sọ̀rọ̀ torí káyé lẹ́yìn ẹ́ torí wa àwọn èèyàn náà ni pé wọ́n fi dáadáa san dáadáa gẹ́gẹ́ bá mi share program yìí kò ní ju 1 minute 5 minutes 10 minutes lọ àbí kó má tó bẹ́ẹ̀ tán inshallah. Nígbà tí àfà Oniqurani tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lánàá lórí ọ̀rọ̀ òṣèrò owó ó sọ̀rọ̀ Saheed Shittu Allahu Akbar kabira gẹ́gẹ́ bí àyà Kùránì tí mo sọ lánàá bismillahir rahmanir rahim innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura. ọ̀rọ̀ owó tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tẹ́ ń pariwo yìí tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọdún méjì sẹ́yìn ni o 2 years some months wàláhì táyé ẹnìkan kò rí kankan rò tí kálukú ti ń bá tiẹ̀ lọ torí pé àfọ Oniqurani sọ̀rọ̀ yẹn ó sọ wípé ẹni tó ń pè lọ́ta gbòòtú àṣírí òun inú mi dẹ́dùn ó clarify dáadáa pé alájà Sheikh Al-Fulani òkè sọ́tà òun èmi ẹ sọ̀tà anybody ìwọ ló mú mi lọ́ta olórí ibú ẹ̀dẹ́ fẹ́ràn olórí ibú kìí fẹ́ràn olórí ire báwo bínú èmi ò mọ̀ báwo bínú èmi ò mọ̀ pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn tọ́ba tó ní mi ò bá ti bínú sí mi tálẹ́yìn tániwọ́ tí wàá sọ kò fẹ́ bínú sẹ́dá ẹ̀yìn ìyá ìmọ̀ pé tọ́ba tó níyàn ò bá ti fìyàn lẹ̀ báàrin èèyàn àtọ́lọ́wọ̀ ò bá ti dàrú gbogbo èyí tó kù wallahi rí lásán ni. nígbà tí àáfàá pè mí níbi ọdún méjì sẹ́yìn ó kọjá oṣù bíi mélòó kan tó lóun wà nínú ìrànlọ́wọ́ inú àdánwò kan tí mo dẹ̀ rí pé kíní yìí ó lè kan gbogbo wa kò sẹ́ni tí ò má lè kàn tí mo dẹ̀ ṣe bọ́ọ̀lù ṣe fún mi lágbára tí bùkátà yẹn dẹ̀ bíyá mo wá rí kọ́mẹ́ǹtì rẹ o mo rí kọ́mẹ́ǹtì ẹ̀wẹ̀ yìí tẹ́ ń kọ́mẹ́ǹtì o ẹ gbọ́ kọ́mẹ́ǹtì ẹ̀yìn yàn ẹnìkan wá kọ síbẹ̀ ẹni tí mo mọ̀ náà ni o bẹ́ẹ̀ ṣé Al-Fulani wà ní 200,000 naira lọ́wọ́ ni tó fi wá gba 200,000 lọ́wọ́ Saheed Shittu dájúdájú Al-Fulani fi àfọ Oniqurani play game ni sórí gbólórí burúkú ni ẹ sórí gbólórí burúkú ni ẹ sórí gbólórí burúkú ayé àtọ̀run òní ẹ kò sẹ́ni tí ọ̀dà owó kì í dá tí n bá fẹ́ fi àfọ Oniqurani play game látọdún méjì láti 2 years látọdún méjì kọjá ṣáà ní ti sọ ṣẹ́mi ní ti sọ jáde ṣẹ́ni tí ẹ rò pé tẹ́yìn pé lọ́ta yìí
tó tọ́lọ́ ń lò láti bu àfọ Oniqurani láṣìírí ṣé kò ní ti sọ jáde? ẹni tẹ́yìn gbé lọ́ta yìí ṣé kò ní ti sọ jáde? ó ní wà tiẹ̀ tí ò tẹ gbogbo wa lọ́rìn tó ń wù, àmọ́ bí kó tó àṣírí ọmọlàkejì ẹ̀ tó bò láṣìírí owó kọ́. wáyé ṣé bó sàn ṣe program láti tó wà ní abs, ṣé bó sàn ṣe program ẹ̀ tó dẹ̀ ṣe gbàgbó sí ẹ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀nà tọ́lọ́run náà tí ń ṣe. wáyé tí yóò come out kó jáde kó sọ mọ́nú ọ̀rọ̀. adánipọ̀ lẹ́yìn èèyàn tí àṣírí àfáà yẹn bá tú, tí wọ́n fi àfọ Oniqurani tọ́fọ̀ tá ẹsẹ̀ sí lórí mídíà, wọ́n post fọ́tò ẹ̀, ẹ̀yìn náà lẹ́ẹ̀mọ̀ pariwo lẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀. ẹkú gbọ́ tó sọ fúnra rẹ̀, ó láìmọ̀ iye àwọn èèyàn ló ń pè nígbà yẹn tó ń wò dẹ̀rẹ́ nìkankan. àwọn tí wọ́n dìde fún ó sọ wọ́n. ṣé màá máa tan torchlight wọlé èèyàn ní tí màá fi máa pé ẹni tó nídìí owó àbẹni tí ò nídìí owó, nígbà tó nídìí owó tó pè mí. mo sọ fún ẹ lánàá tí ẹ bá ṣe pé ìyá olórí burúkú ẹ̀dá, ṣé ọ̀rọ̀ owó nìkan ló da ìgbé àtàfọ Oniqurani pọ̀ láti ràn án lọ́wọ́? ọ̀rọ̀ tó gbé àfọ Oniqurani dé zone 2 mo ti dìde síbẹ̀ tó pé mi ni mo yanjú ẹ̀. àmọ́ mi ò blame yín, ẹ̀mí ìkórira, ẹ̀mí hatred ẹni sọmọlàkejì yín láì ṣẹ̀yìn láì ròyìn, mi ò ṣẹ́ mi ò rò ẹ́. látàyè káláyé tó dáyé lọ́lọ́run ti máa gbọ́wọ́ ẹnìkan gájẹ́ nìkan lọ. káláyé tó dáyé ẹ̀rí mi kí n bọ́ síta kí n máa bú àwọn èèyàn, àbí ẹ̀rí mi kí n bọ́ síta kí n máa fi péjì mi máa fi bú àwọn èèyàn, àbí máa fi péjì mi máa fi blog àwọn èèyàn. rárá o, péjì tèmi ò sí fún yẹn o. bọ́rọ̀ tó ń sọ yìí gan ò bá kàn mí, mi ò kúkú ní jáde wá sọ. wọ́n lá pààrọ̀ tó ń sọ yìí ó kàn mí, wọ́n dákọ̀ mi níbẹ̀ ló máa mú mi jáde. mo dẹ̀ ti explain, mo ti sọ tèmi lánàá. ìwọ tó wà ní kí o wá máa lọ sórí péjì àfọ Oniqurani kó máa lọ sọ tí Ọlọ́run kó máa lọ sọ ntójú rẹ̀ ò tó, kó máa lọ sọ ntójú rẹ̀ ò tó. ìwọ tó kọ́mẹ̀ntì mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ o, mo fà ilé Ọlọ́run lọ́wọ́ o. wọ́n nìyẹn Ọlọ́run nìyẹn, èmi ṣe tèmi fọlọ́run. kí ẹ̀dẹ́sà àfọ Oniqurani nìkan ni mò ń gbìyànjú bọ́ọ̀lù máa ṣe fún mi lágbára tó bá wà ní kápá mi láti ṣe. ṣé mi ò ní 200,000 naira lọ́wọ́ ni láti fún àfọ Oniqurani? báwo ló ṣe mọ̀ sórí pé lórí ibu ni ọ́? báwo ló ṣe mọ̀ kí mo ní lọ́wọ́? báwo ló ṣe mọ̀ kí mo ní lọ́wọ́? Ọlọ́run lọ́jọ́ ìní aṣàánú gbogbo wa. ẹ má jẹ́ ká fẹ́ mi ìkórira, ẹ̀mí hatred, ẹ̀mí dandan kọ́ ni kò fẹ́ràn mi, mi ò dẹ̀ wá túláàsì kò fẹ́ràn mi. àwọn mọ̀sán tí ò dá nípa mi nítorí bá mọ̀ ẹ lọ sàlámù alaykum. ẹ lọ sà ṣe ti débi ṣẹ́ sà tó ní mo wà lọ́fíìsì yín sà. alájí ẹ káàárọ̀. ok sà. kí ló dé tẹ̀ ń bínú ògo? kí ló dé tẹ̀ ń bínú? wáyé tẹ̀ ń bínú? tó bá jásí pé jọ́tà àfọ Oniqurani náà tó wá sọ́dọ̀ mi tèmi náà bá wá rí ṣe ń kọ́, tí ìbá rí ṣe ń kọ́, èyí náà lẹ́bọ̀ sí lẹ́mọ̀ bú, lẹ́mọ̀ fi àfáàyẹ ṣe yẹ̀yẹ́. èyí náà lẹ́bọ̀ síta lẹ́mọ̀ fàfáàyẹ ṣe yẹ̀yẹ́. èyí tẹ̀ ṣe tẹ̀ ní jẹ́gẹ́ni tí ó ṣe ẹ máa fẹ́ fojú olórí, ẹ máa fẹ́ fi gúgí, ẹ máa fẹ́ jẹ́ káwọn èèyàn. wọ́n rí kọ́mẹ̀ntì olórí ibú kan tí ò ní ṣàǹfààní. ó ní ẹ jẹ́ ká dáwó yẹ Johnson, ká dá padà fún Saheed Shittu òun àti middleman ní ẹ̀. ó ní ẹ jẹ́ ká dáwó yẹn padà ń sìn, ká dáwó yẹn padà. olórí ibú ìwọ wòlé tí ń kọ́mẹ̀ntì pé ká dáwó yẹn padà ń sìn yẹn o. ẹ lọ wo fọ́tò, ẹ lọ wo background ẹ̀ tẹ́ bá rí ibi tó ti ṣe profile picture ẹ rí pé àwọn oníṣẹ́ tí yà ń jẹ ni. ẹ bá wá sórí social media fẹ́ wá bàtà àwọn èèyàn jẹ ni. ẹ bàtà àwọn èèyàn jẹ tán. wọ́n má jẹ́ kán tiẹ̀ ní tìkùtì o. orí social media yóò máa ń tìyàn ni o, má jẹ́ kán tiẹ̀ o. ànígbà a máa bá fani, a máa ṣe kíníkan, má jẹ́ kán tiẹ̀. má jẹ́ kán tiẹ̀. ìwọ ni kò use brain yẹn, apply wisdom sọ̀rọ̀ gbèsè ayé yẹ. má jẹ́ kẹ́ni kankan kó tiẹ̀ débi kankan. alhamdulillah Ọlọ́run ṣe wá ní irinṣẹ́ ìdùnnú láti máa dùn àwọn èèyàn nínú. ìdíkàlù sọ̀rọ̀ orí fíkúlù ìbàd ṣe wá lẹ́ni tí ó máa kó ìdùnnú sínú ọkàn àwọn èèyàn, má ṣe wá lẹ́ni tí ó máa fi ìbànújẹ́ sínú ayé àwọn ẹ̀dá. Ọlọ́run jọ nínú àánú ẹ̀, Ọlọ́run gbàdúrà wa. gbogbo ohun tí kálukú wa tá a bá ṣe gbogbo ẹ̀ la máa àkáǹtì fún. ìwọ tó comment ó àkáǹtì fún. ìwọ tó àmọ́ ẹ̀rí àárí ẹ̀rí àpàdé rí nǹkan kò dá wa papọ̀ rí. bọ́rọ̀ yẹn ṣe rí gángan nìyẹn nígbà tí èèyàn pè mí tọ́lọ́dẹ̀ lómi láti bá bí àbùkátà tó wá níbi fi play game ni. Ọlọ́run àforíjì ẹ̀ aṣáánú ẹ̀
kọ́nà ọlọ́jọ́ ìní kó gbàdúrà gbogbo wa kó má fi wá sílẹ̀. akọ́lá jimá ìní a ṣe ọ̀pọ̀lọpọ̀ jimá láyé àti láàyè, ìdùnnú ayọ̀ àlùbáríkà ọlọ́run àjò jẹ́ ti gbogbo wa. ṣé olúwa wọ́n dùn from America, ṣe dáadáa lẹ́wọ̀ àwọn America láàárọ̀ yìí. kọ́lá jimá gàjí kọ́nà kó gbàdúrà gbogbo wa. Abdulwahab Kariki Ṣọlá kọ́nà gbàdúrà wa. Kamal Akani aleykum salam. Khalifa Ismail akọ́lá jumá tì ní akópalẹ̀mọ́ Ramadan, aṣọ́pọ̀lọpọ̀ Ramadan láyé àti láyé kọ́nà jọba wa láyé. kàtó fi opportunity dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti bá wa dá sí ètò Ramadan wa. bàbá wa the Controller General of Custom, Controller General of Custom, ẹ̀wọ̀ custom office náà mo sáré wáyé náà jerry custom office mo wáyé fẹ́ǹsì wọn rí mọ́kọ́ park síbi náà ni. bàbá wa Controller General of Custom olórí okòwò custom pátápátá Alhaji Bashiru Adéwálé Adéníyì wọ́n fún wa ní 10 million naira fún preparation for Ramadan 2026. kọ́nà bá wa san wọ́n lẹ́san olórí. àwọn ọmọ Lanre Shitu Motors wọ́n fún wa ní 4.5 million naira. 1 million naira ní owó tó ní ká fáwọn èèyàn, 3.5 million ojú owó polówó bàbá wọn. Ọlọ́run jọ nínú àánú ẹ̀, Ọlọ́run kó gbàdúrà wa. bákan náà ọ̀ṣọ́ àdínwó owó Plateau State àwọn náà ti dá sí. Ọlọ́run gbàdúrà wa kó yọ́nú sí wa. eléyìí tó wà lọ́kàn tiwa lẹ́tọ̀ yìí ọ̀nà tó lé làwọn àlejò tó wà lẹ́mìí tí wọ́n ń sin nìyẹn. báwa sáà ṣe máa ṣe Ramadan tó máa rọrùn fáwọn èèyàn máa rí jẹ tó máa rí mu tí gbogbo nǹkan máa rọrùn tàfẹ́ ní dáhùn bá kiri nu. àbúrò ayé owó gbẹ̀díẹ̀ sí tẹ́yìn sí ọ problem ti kálukú nìyẹn. tó bá kálukú ní kálukú máa ń járe. gbogbo yín tẹ́ wá ń bí láàárọ̀ yìí, gbogbo yín lẹ pàdé àánú Ọlọ́run àtẹ̀mí náà. gbogbo yín lẹ pàdé àánú Ọlọ́run àtẹ̀mí náà. gbogbo yín lẹ pàdé Ọlọ́run àtẹ̀mí náà. wala tutubi Ọlọ́run lágbára ọlọ́gbọ ẹ wala hawla wala quwwata illa billahi al-ali afawa Sheikh Abubakar Bawa Al-Fulani Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa kọ́nà kó gbàdúrà gbogbo wa kọ́nà kó dúró tiwa kó má fi wá sílẹ̀ la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Àmín. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.